10 years I no see mommy. I say you stepmother. This stepmother will kill me. You want me? I was like, Baba ever pa me ever go no be. Mama talele. Then doctor commenting. Me can for me answer say. Hello ni mama. Mama, kí ni mo ṣe fún yín? Abọ́sẹ̀dé alámàlà. Okay. Ṣáwọn lọ níbi tó ti ń tàmàlà bọ́ ń ṣiṣẹ́ fún yàn bẹ́ẹ̀. Why is your money Primeboy this, Primeboy that? Why is your money Primeboy this, Primeboy that? Primeboy is foolish. Primeboy don't have respect. Èló lọ fún màmá yìí nínú ogún ẹni tó claim pé òun lọmọ yìí. Why I say man, Primeboy is not good. Primeboy is foolish. Ẹ jẹ́ mi mo jókòó mi o. I sat down on my own, thinking about my life. This is wrong. This is wrong. This is fucking wrong. Mama talele. Ṣebí ìyá yìí náà ló ń sọ ọ́bìṣì tó fẹ́ máa drag mom sí mi. Eléyìí, this mama talele. Mama, ọrùn mọ́mí Mohbad ò lè gùn báyìí. Èwo nínú yín lónìí mama. Ó máa ṣe o, ikú Bọ́lá jẹ́ mẹ́rin. I've not even talked about you on my life. Me disrespecting you, mama. I swear to God. Me tell what you wishing. Me don't tell mama. Kini prime this, prime that. Kini prime mugba lọ́wọ́ delaying gangan. Ẹjọ́ táwọn ta ilé iṣẹ́. Because tó bá jẹ́ màmá ọ̀rẹ́ tèmi ni, she won't come out and insult me. Why mama Mohbad ni? Because Mohbad told me his mom is dead. Mama Mohbad ti kú náà, táwa lè lé báyìí. Mohbad no ni mommy now. Táwa lè lé báyìí lè ti jọ́ man. Oh God. Mohbad once said, 10 years I no see mommy. Mohbad once said, 10 years I no see what? I been I no hear that one again. Mohbad once said what? 10 years I no see mommy.
àṣírí gbogbo yín tí wọ́n ń tú díẹ̀díẹ̀ wèrè tí ń dé sí yín lára díẹ̀díẹ̀ kíkìnkì wèrè kékèké. Because Primeboy is on his own thinking about his life before the cockroach interrupted. Jẹ́jẹ́ mi ni mo jókòó mi o. Jẹ́jẹ́ mi mo kàn jókòó mi o. Mo kàn ń wò life mi mo ń lò. I'm just looking on my own. Mama ta lélẹ̀. Eléyìí ń ṣe wọ́n mi Mohbad. DNA. Mommy ta lélẹ̀. Ten years I no see mommy. Mommy ta lélẹ̀. Tó bá jẹ́ ìyá ìmọ̀yà tí bàbá oníbàbá jẹ lórí ọmọ ẹni, ẹlẹ́dàá bàbá yẹn gan lè yà ẹ́ wèrè. I swear to God. Because I was sitting there on my own and someone shared me this video. So, mommy ta ilé gangan. Kò lè tán lára wèrè kó má kú hí normal. Bọ̀kọ̀ wá ń ṣọ̀dọ̀ mi lórí ẹ̀kọ́ ya ìwọ náà. Ìyá yìí ti ṣìrìn sìn. Mọ́mí ẹ ti ṣìrìn báyìí, ẹ ti ṣìsọ báyìí. Láàrin mi àti ẹ ti ṣìsọ. Kí lè wá fẹ́ ṣe báyìí? Ẹ fẹ́ bẹ̀bẹ̀ ni. Mọ́mí. Mama, mommy, why? Kí ni mo ṣe fún ni? Kí ni mo ṣe fún? Mama, kí ni mo ṣe fún ni? Ọgbẹ́yìn mama nowadays, oh God, why again? I only want to me ní wá life lẹ́ni. Mommy, kí ni mo ṣe fún yín, mommy? Kí ni mo rà ń gbà mọ́mì yìí? Mọ́mì ta lélẹ̀. Mọ́mì ta lélẹ̀. Mọ́mì ẹ jọ̀ọ́ láàrin màtí kí ni mo gbà, kí ni mo rà ń gbà yá yìí? Ìlérí ń bo lójú ẹ wà. Ṣé mọ́mí ẹ lélẹ́yìí? Mohbad, where are you? Is this your mommy? This is not your mommy. No. Mohbad gan lè dúró síwájú mi kó ní mọ́mí òun rèé. Ìyá, kí ni mo ṣe? What have I done wrong? I've done nothing wrong. Why?